A kú dédé àsìkò yìí, àdúrà wa yóò gbà. Àmín. Ìròyìn fẹlifẹli ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ Ẹtì, ọjọ́ kẹrìndínlógún nínú oṣù kìíní ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká tó òkè lọ́hùn náà, à ń bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí rògbòdìyàn èyí tó súyọ nínú Ilegbimo aṣòfin ìpínlẹ̀ Ogun lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà yìí, níbi tí wọ́n ti yọ ẹni tó jẹ́ agbẹnusọ Ilegbimo aṣòfin ọ̀hún, Ọlákúnlé Olúọmọ, èyí tó wá láti ẹkùn ìdìbò Ifọ̀ ní ìpínlẹ̀ Ogun kúrò gẹ́gẹ́ bí agbẹnusọ Ilegbimo aṣòfin ọ̀hún, tí wọ́n sì fi ẹlòmíì sórí àga náà. Gómìnà ìpínlẹ̀ Ogun Dàpọ̀ Abíọ́dún, òun màánú ló ti sọ̀rọ̀ jáde báyìí o, wípé àwọn ọmọ Ilegbimo aṣòfin ìpínlẹ̀ Ogun náà wọ́n ní ẹ̀tọ́, wọ́n sì ní àǹfààní nínú òfin àti ààyè tiwọn láti yan ẹni tó bá wù wọ́n sí ipò gẹ́gẹ́ bí aṣáájú Ilegbimo aṣòfin ọ̀hún tí yóò máa jẹ́ agbẹnusọ fún wọn o. Gómìnà ìpínlẹ̀ Ogun Dàpọ̀ Abíọ́dún tó sọ̀rọ̀ náà ní ọjọ́bọ̀ Thursday nínú ọ̀sẹ̀ tá a wà yìí ló sọ di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ rògbòdìyàn fàákàjà gbọ́nmi sí omi òtó òun ló ti ń ṣẹlẹ̀ nínú Ilegbimo aṣòfin ọ̀hún láti bí ọdún mélòó sẹ́yìn, lélẹ́yìí tó sì jẹ́ wípé wọ́n ti ń paná rẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ṣùgbọ́n ó ní ibi ọ̀rọ̀ wá já sí yìí o, ó ní ilẹ̀kẹ̀ má já sílẹ̀ má já sóde, ibì kan náà ni ó ṣe àjà sí. Dàpọ̀ Abíọ́dún ní ibi tó já sí yìí náà ibi tó dání, nítorí pé lábẹ́ òfin àwọn aṣòfin ọ̀hún àwọn náà ní ipá àti agbára láti sà lórí ara wọn o, lórí ẹni tó bá wù wọ́n láti yàn sí ipò. Àwọn aṣòfin ọ̀hún lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà yìí ni wọ́n ní gómìnà eléyìí tí ṣe gómìnà ìpínlẹ̀ Ògùn, àwọn dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún akitiyan àti gbogbo ìgbésẹ̀ èyí tó gbé o lẹ́yìn tí àwọn aṣòfin ọ̀hún tí wọ́n lé Ọlákúnlé Olúọmọ kúrò lórí ipò, tí wọ́n sì mú ẹni tó jẹ́ agbẹnusọ ìmíì báyìí, Olúdáìsí Ẹlẹ́mìdé, eléyìí tó ń ṣojú fún ẹkùn Ọ̀dẹ́dá ní ìpínlẹ̀ Ògùn, tí wọ́n yàn sí ipò gẹ́gẹ́ bí agbẹnusọ wọn ní ìgbà tí arábìnrin Làtífátù Bọ́lálé Àjàyí tó ń jẹ́ igbákejì agbẹnusọ Ilegbimo aṣòfin ọ̀hún. Ọ̀rọ̀ wọ̀nyí ló wà nínú àtẹ̀jáde kan eléyìí tí ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ọ̀rọ̀ ìròyìn, eyín ọ̀gbẹ́ni Káyọ̀dé Akínmádé, èyí tó gbé jáde lánàá lọ́jọ́bọ̀ Thursday fún àwọn akọ̀ròyìn nílùú Abẹ́òkúta tí ṣolúlù ìpínlẹ̀ Ògùn, lẹ́yìn tí gómìnà tó sọ wípé oníkálukú àwọn aṣòfin yìí ló ní agbára láti sà nínú Ilegbimo aṣòfin ọ̀hún, ó ní wọ́n sì ní ẹ̀tọ́ láti yan ẹni tó wù wọ́n sí ipò gẹ́gẹ́ bí agbẹnusọ wọn. Alága ilé-iṣẹ́ ọba èyí tó rí sí bí wọ́n ti ń pa owó wọlé ní orílẹ̀-èdè wa Nàìjíríà, eyín Federal Inland Revenue Service FIRS, ọ̀gbẹ́ni Zaccheaus Adédèjì, òun mà ló ti sọ ọ́ wípé kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n fọwọ́ wọ́nú, kí wọ́n fi yèdénù, kí wọ́n ní sùúrù pẹ̀lú ìjọba Bọ́lá Ahmed Tinubu báyìí, wípé àṣẹ̀ṣẹ̀jáde akànnì kò sẹ́ni tí ò tí ì mọbi tó ń lọ ò, wípé ilẹ̀ rere ni. Ó ní ètò ìṣèjọba Bọ́lá Tinubu ò lọ́wọ́ tó wà yìí, ó lóun fi dá àwọn orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé wọn yóò jẹ ìgbádùn aláìlẹ́gbẹ́ mùkúntùn àti ìgbálátù eléyìí tó ń bẹ nínú ètò ìṣèjọba àwarawa pẹ̀lú ìlàkàkà Tinubu ò, ó lóun lè fi gbogbo ẹnu sọ̀rọ̀, òun sì fi ọwọ́ mẹ́wàá gbáyà wípé ohun tó dáa ní ààrẹ Tinubu ò ló ń fi ẹmọ rẹ̀ sílẹ̀ báyìí fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Alága àjọ ọ̀hún ti FIRS, eyín Adédèjì, òun ló sọ̀rọ̀ náà lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ tá a wà yìí, èyí tó wà nílùú Èkó, ló ti sọ di mímọ̀ wípé
àpèjúwe ètò ìṣèjọba Tinubu, ìlànà rẹ̀, àlàkalẹ̀ rẹ̀ sí àwọn ọmọ Nàìjíríà dàbí ọkọ̀ òfurufú bàálù èyí tó gbéra ó ní gbígbé ẹnu sókè tí bàálù ọ̀hún gbéra. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ń bẹ nínú ọkọ̀ bàálù òfurufú ọ̀hún ni wọn yóò ti fi bẹ́líìtì súra wọn mọ́ ṣíà èyí tó ń bẹ nínú ọkọ̀ náà tí wọn yóò sì doríkodò àti dẹ̀gbẹ́ sọ́tún dà sósì. Ó ní ṣùgbọ́n ní gẹ́rẹ́ tí ọkọ̀ bàálù ọ̀hún tó bá bọ́ sójú òfurufú dáadáa tó fi ara balẹ̀ tó ń lọ nítorí mẹ̀lọmẹ̀lọ ó ní oníkálukú wọn ní ọkàn wọn yóò balẹ̀ tí wọn yóò sì jókòó dáadáa tí wọn yóò tú bẹ́líìtì ọ̀hún kúrò lára, èyí tó túmọ̀ sí wípé lọ́wọ́ tá a wà yìí ó ní ọkọ̀ bàálù ètò ìṣèjọba Tinubu ó ti gbéra báyìí. Ó ní láìpẹ́ láì jìnnà yóò sì balẹ̀ sí èbúté ògo. Ó lóun fi dá àwọn ọmọ Nàìjíríà lójú wípé láìpẹ́ láì jìnnà yìí pẹ̀lú gbogbo bó ṣe jẹ́ wípé àwọn òṣìṣẹ́ ọba àpapọ̀, àwọn alákòóso àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ Tinubu ni wọ́n ṣiṣẹ́ tọ̀sán tòru lójúnà láti lè rí dájú wípé ìrọ̀rùn dé bá orílẹ̀-èdè yìí. Ó lóun fi dá àwọn ọmọ Nàìjíríà lójú Adédèjì tó jọ̀gá àgbà FIRS ọ̀hún ní ìdùnnú òun ayọ̀ ni ó ṣubú láwọn ọmọ Nàìjíríà láìpẹ́ yìí. Ṣé ọmọ tó ní ìyá òun ò ní sùn? Ẹ bá mi wí fún ọmọ náà wípé òun náà kò ní fojú banu àti wípé gbogbo ẹni tó bá ń ṣe ohun tí ò tọ́ dandan ni kí nǹkan búburú kó máa yọ́ lu irúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ogun òun ló ti tẹ ọ̀kan tí wọ́n sì ti rán lọ sí ọ̀run nínú àwọn adigunjalè èyí tó fìtínà ti ilé ẹ̀kọ́ gbogbo nìṣe eléyìí tó ń bẹ ní agbègbè Ṣàpàdé ní Òde Rẹ́mọ ní ìpínlẹ̀ Ògùn. Bẹ́ẹ̀ bá gbàgbé nínú ọdún tó kọjá yìí àwọn adigunjalè ọ̀hún wọ́n fìtínà ti ilé ẹ̀kọ́ náà àti ilé ìgbé èyí tí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tí wọ́n ń gbé níbi tí wọ́n ti ń gba ọ̀pọ̀lọpọ̀ fóònù, owó àti àwọn ohun èlò míì tó jẹ́ ti àwọn akẹ́kọ̀ọ́ náà. Ṣùgbọ́n ọ̀rọ̀ yí padà mọ́ àwọn olè ọ̀hún lọ́wọ́ àwọn adigunjalè náà èyí tí wọ́n ní nǹkan bíi aago kan àbọ̀ òru ọjọ́ Àlàmísì tọ́ọ̀dẹ̀ ọ̀sẹ̀ tá a wà yìí ni àwọn adigunjalè ọ̀hún tí wọ́n tó mẹ́rin ni wọ́n dédé lọ sí ilé ibi tí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún gbé èyí tí wọ́n pè ní Abbey Hostel èyí tó wà ní Ṣàpàdé ní agbègbè ilé ẹ̀kọ́ gbogbonìṣe ọ̀hún ti ICT Gateway Polytechnic èyí tó wà ní agbègbè náà tí wọ́n sì ní nǹkan bíi aago kan àbọ̀ òru ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wọnú yàrá àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tí wọ́n ti ń gba ẹ̀rọ alágbèéká wọn, gba àwọn ohun àlùmọ́nì wọn, gba àwọn owó iyebíye èyí tó jẹ́ ipò ọ̀kan nínú àwọn ènìyàn tí ń bẹ ní agbègbè ọ̀hún èyí tó ní kí wọ́n forúkọ bò wọ́n láṣìírí lókè sí iléeṣẹ́ ọlọ́pàá èyí tó ń gbógun ti ìwà búburú tí wọ́n sì ya bo ibi tí àwọn adigunjalè ọ̀hún tí wọ́n tó mẹ́rin níye tí wọ́n ti ń ṣiṣẹ́ ibi wọn. Wọ́n ní lójú ìbọn ni àwọn olè ọ̀hún làwọn náà nà pápá bora, ṣùgbọ́n ìbọn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ó ba ọ̀kan nínú àwọn olè náà tó sì rán lọ sí ọ̀run àrèmábọ̀ nígbà tí àwọn yòókù rẹ̀ tí wọ́n nà pápá bora àwọn olè ọ̀hún èyí tí wọ́n ṣọṣẹ́ níbi ilé ìwé gbogbonìṣe ICT Gateway Polytechnic tó wà ní Ṣàpàdé ni wọ́n ní ọwọ́ pálábá wọn ó ti ségi báyìí. Ọ̀kan nínú wọn làwọn ọlọ́pàá tí wọ́n lọ sí ọ̀run. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà obìnrin wàwàwúwé erin lákàtàbú obìnrin tí ń kọrin tàkàsùfé Tẹ́níọlá Àpáta tí gbogbo èèyàn mọ̀ sí Tẹ́ní, bẹ́ẹ̀ bá tún pè ní Tẹ́ní Makanaki, òun náà ni òun ló ti sọ̀rọ̀ bóde ìdí pàtàkì tí ìjákulẹ̀ nínú ìrìnàjò ìfẹ́ tó ṣe wọ́pọ̀ láyé tá a wà yìí oníkòṣẹ̀yìn bí àwọn ènìyàn ṣe kọ̀ láti máa sọ òtítọ́ àti wípé bí ara àwọn ènìyàn ṣe kọ̀ láti gbọ́ òdodo ọ̀rọ̀. Tẹ́ní tó sọ̀rọ̀ ọ̀hún nínú fọ́nrán belenja kan èyí tó fi sórí ìkànnì ayélujára rẹ̀ ló ní ojúwòye ti tòun pẹ̀lú bí ìjákulẹ̀ tá a mọ̀ sí heartbreak bó ṣe wọ́pọ̀ nínú ìrìn àjò àwọn olólùfẹ́ pàápàá jù àfẹ́sọ́nà lásìkò tá a wà yìí. Oníkòṣẹ̀yìn, irọ́ pípa, àìlóòótọ́, jíjìnà sí ohun eléyìí tó dáa, yíyan àwọn ohun tí ò tọ́ láàyò. Ó ní àwọn nǹkan wọ̀nyí jẹ́ okùnfà ìfà eléyìí tí ìjákulẹ̀ tó fi máa ń wáyé tá a mọ̀ sí heartbreak nínú ìrìn àjò olólùfẹ́ méjì tó jẹ́ ti ọkùnrin àti obìnrin. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn
ni wọ́n sì tún parọ́ fún ara wọn nínú ìrìnàjò ìfẹ́ wọn. Bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ ni yóò rí òótọ́ ṣùgbọ́n tí wọn ò ní sọ nítorí ohun tí wọ́n fẹ́ jẹ, èyí tó mú wọn kọ̀ láti sọ òtítọ́ o. Lákòótán nínú ọ̀rọ̀ Tẹ́ní, ó wá gba àwọn ènìyàn lámọ̀ràn, pàápàá jù àwọn olólùfẹ́ rẹ̀, wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n yan òtítọ́ láàyò, kí wọ́n sì jìnnà sí àwọn ìwà búburú èyí tí alákọ̀ tó lè máa mú ìjákulẹ̀ wá nínú ìrìn àjò olólùfẹ́. Tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti kànnì ayélujára Feli-feli TV lónìí, tí í ṣe ọjọ́ Ẹtì, ọjọ́ Jímọ̀. Títí di ìgbà míì jẹ́ tiwa láǹfààní láti gbọ́ tún rè mí. Mo gbà ládùúrà pé ilé ò ní gbé wa, ọ̀nà ò ní nà wá. Omi Adénúgà lẹni tó ń ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.